Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire. Ààrẹ Almaroof lórúkọ tèmi. Ọ̀rọ̀ mi ò pọ̀ láàárọ̀ yìí. Àwọn babaláwa pa òwe. Ṣèbí wọ́n ní tókété bá dàgbà, ọmọ ẹ̀ ló máa ń mu. Òkété tiwa tó dàgbà, wọn ò fún lọ́mú mu o. Àwa bàbá wa tí ẹ gbọ́yàn lẹ̀ fọmọ láti mu láti kékeré, nítorí pé gbogbo àwọn olórí wa nílẹ̀ Oòduà, gbogbo àwọn bàbá, gbogbo àwọn ọba àjòyè, gbogbo wọn dákẹ́. A dẹ̀ ń wòran. Àwọn àgbàlagbà kan wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ ló ń pọ́n. Ọ̀rọ̀ tèmi ò pọ̀ púpọ̀ ju pé mo fi àsìkò yìí mo fi bẹ̀ gbogbo ẹ̀yin olórí wa officially láti ọmọ Odùduwà, Oòduà in diaspora. Ẹ̀yin gọ́vnà wa ní gbogbo West nílẹ̀ Yorùbá, ẹ̀yin bàbá wa, ẹ̀yin gbogbo ọba wa nílẹ̀ Yorùbá, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ọ̀rọ̀ ibùkọ́, ẹ dákun torí Ọlọ́run. Mo fẹ́ kẹ́ ẹ bá wa wo nǹkan kan ṣe. Mo fẹ́ kẹ́ ẹ bá wa pe ààrẹ Gani Adams, kẹ́ ẹ dẹ̀ bá wa pe Sunday Igboho tó jẹ́ ìkànnà àwọn àjàjàgbara táwa náà trust nínú àwọn bíi ẹgbẹ́ wa. Mo fẹ́ kí ẹ̀yin bàbá wa Aláàfin, Ọọ̀ni, Aláké, Àwùjalẹ̀, Olúbàdàn, bàbá wa ọba Èkó, gbogbo àwọn ọba Olówu, gbogbo àwọn ọba Èkìtì tó wà l'Óǹdó, tó wà l'Ògùn, tó wà l'Ọ́yọ́, tó wà l'Ọ́ṣun pátápátá. Mo fẹ́ kẹ́ ẹ wò bí ẹni pé ẹni tó ń sọ̀rọ̀ yìí ò mọ nǹkan tó ń sọ. Àmọ́ mo fẹ́ kẹ́ ẹ da ọ̀rọ̀ mi rò. Ìlú òkè òkun làwa wà. Irú iṣẹ́ tí kò síṣẹ́ tó wà ní Nàìjíríà tí ò sí ń bí. Tẹ́ ẹ bá wò mí, mo mọ̀ fi kíní ṣe fídíò. Kẹ́ má lérò pé mi tí mò ń sọ gan mi mọ nǹkan tí mò ń sọ. Gbogbo wa la mọ ẹ̀tọ́ ara wa nílùú yìí. Àmẹ́yìn bàbá mi, ẹ jọ̀ọ́, ẹ dákun torí Ọlọ́run, mo bẹ̀ yín ni. Gbogbo àwọn bòròró tó ń jálẹ̀, ẹni tó bá mọ̀ tó mọ bòròró, wọ́n yàtọ̀ sáwúsá o. Tẹ́ ẹ bá pa màálùú bòròró ẹyọ kan, wọ́n rẹ́dì láti pa èèyàn 200. Tẹ́ ẹ bá pa ọmọ bòròró 10, wọ́n á ní Ọlọ́run ló ṣe. Ẹ jọ̀ọ́, ní tó ń ya ẹ̀mí lẹ́nu gẹ́gẹ́ bí ìkan nínú àwọn ọmọ yín nílẹ̀ Oòduà ni wípé ṣé àárín nǹkan tó ń lọ ni àbá àgbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀? Kò yé mi. Mo ti ṣèlérí, mo ti ṣe láwàdà, mo ti pariwo, ọ̀nà fún kan tí ń gbẹ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ọ̀rọ̀ à ń ṣiṣẹ́ security ní Nàìjíríà, àwa yìí náà mọ̀ ń pa ẹ̀ dáadáa. Mo mọ̀ fi aṣọ yíyà kẹ́ lè mọ̀ pé èmi ò ń ṣe security o. Ẹ wo fìlà mi o, ẹ zoom ẹ dáadáa. I'm not a security officer o. Bọ̀ mi ní sọ ẹni tó bá máa mọ irú iṣẹ́ tí mò ń ṣe. Ẹ jẹ́ ká pe àwọn bàbá, ẹ̀yin bàbá yìí, ẹ pe àwọn gọ́vnà yìí nídàkọ́ńkọ́. Ẹ jẹ́ ká ṣe meeting. Kò wu àwa lókè òkun pẹ̀lú ìyà táwọn ọmọ wa ń jẹ. Gbogbo àwọn ọmọ wa ò ríṣẹ́. Gbogbo ọmọ tó dáa tán jẹ́ ọmọ tó lè jẹ́ wife material. Tọ́wọ́n bá ti ṣe ṣìnà wọn lè leave. Ìmí ní ṣọ́ọ̀bù gan, ṣọ́ọ̀bù tó gbélẹ̀, tí ò bá ti ṣe ṣìnà gan owó ò lè wọlé.
nígbà tó yẹ pé nǹkan tó yẹ kó expect kò rí. Oko àgbẹ̀ ilẹ̀ oko pọ̀ nílẹ̀ Nàìjíríà tí gbogbo á lè rà tá a lè fi ṣe àgbẹ̀. Àwọn Haúsá ń sọ fún wa wípé àlùbọ́sà ò lè wù. Ọmọ wa kan máa gbin àlùbọ́sà tó yẹ pé ó tún jáde ju ti àwọn Haúsá lọ. Wọ́n lálùbọ́sà ò lè wù ní west nílẹ̀ tí ò ṣe ilẹ̀ líle ilẹ̀ ọlọ́ràá. Àwọn ò wá mọ̀ pé technology ti lọ kọjá bẹ́ẹ̀. Ibi tí technology lọ sí kò sí nǹkan tí ò lè wù ní Nàìjíríà. Àwọn èso kan wà táwa fi ránṣẹ́ láti ìlú òyìnbó tó yẹ pé ó dẹ̀ wù. Ẹ dákun torí Ọlọ́run, ẹ bá mi pass kìíní around. Èmi bẹ̀bẹ̀ ni, a sọ pé a fẹ́ gbàjọba by force lọ́wọ́ èèyàn kankan. Àmọ́ kó fún àwọn ọmọ Yorùbá lẹ́tọ̀ọ́ wa, kó fi wá sáàyè wa, kó ní kálukú wà lọ́tọ̀. Tẹ́ ẹ bá wá fẹ́ fi wá sáàyè wa, ẹ sọ ìdí tẹ́ ẹ fi lè fi wá sáàyè wa. Tẹ́ ẹ bá fẹ́ kí Yorùbá dúró, kí nìdí? Ẹ fún wa lẹ́tọ̀ọ́ wa. Àwọn ọmọ wa wọ́n lọ léèwé, wọ́n dẹ̀ jáde, wọn ò dẹ̀ ríṣẹ́. Irú àwa yìí sì tá bá rìn títí tá dé láti bí tá wá sí Nàìjíríà, táwọn ọmọ yìí bá wá gbébọn pàdé wa, kí la fẹ́ ṣe? Nígbà tó wọn ò ríṣẹ́, wọn máa jalè. Téèyàn bá ti ríṣẹ́ á jalè. Àdúrà tí mo kàn ń gbà fún gbogbo ọmọ wa tó ti wá ń jalè yìí, ẹ dákun ẹ má pààyàn mọ́. Ẹ dákun, torí tá a bá wí àwọn tó máa ṣe àṣìṣe. Ẹ dákun torí Ọlọ́run, ẹ má pààyàn mọ́. Kódà mi ì fẹ́ kẹ́ pa anybody, ẹ má pààyàn mọ́. Ẹ jẹ́ ká gbàdúrà kí Nàìjíríà dáa. Ẹ̀yin ọmọ wa tẹ́ ń ṣiṣẹ́ aṣẹ́wó, ẹ wọ́nà mí ṣe. Ẹ dákun, ṣé bọ́n ṣe ń ká pátá tó ń fi obìnrin ṣòwò ìṣó dáa ni? Wọ́n bẹ́ orí èèyàn ní 200,000 50,000 nítorí 20,000 èèyàn kan gé orí èèyàn. A tún wá wí tán, à ń jẹ ìkuru kó tán, àwọn kan tó ń gbọ́wọ́ ẹ̀ sáwo. Army tó yẹ kó máa protect ìlú, ó mú bẹ́ẹ̀tì, ó dẹ̀ na ọmọ obìnrin ní ìdí, ìyàwó oníyàwó. Army dẹ̀ ń nà án ní gbangba, kò sẹ́ni tó lè sọ̀rọ̀. Ṣó dìgbà táwọn ọmọ wa gan bá bẹ̀rẹ̀ sí ní máa fi ògùn nu àwọn Army sáré? Tá a bá wá ní kẹ́ ẹ mú rẹ̀ yan ọmọ Yorùbá, Army mi, ọlọ́pàá mi á lùyàn báyìí, kò ní lùyàn mọ́. Ó jẹ́ kó yé yín. Tọ́lọ́pàá mi máa lùyàn, kò ní lùyàn mọ́. Ìlú òyìnbó làwa wà náà. Gbogbo gájẹ́tì kò sí nǹkan tí ò sí láwọn bíbi ṣe jókòó yìí. Wọ́n torí pé mò ń ṣe ní show, mi ì lè fi hàn, but ẹ lè rí sample. Ṣé ẹ ti rí ẹ wo dáadáa? Kì í ṣe pé mò ń fọ́nbù, mo níṣẹ́. Bó ẹjọ́ ọ̀nà owó la lè gbé gbà, ọgbọ́n wo la lè gbà? Ẹni tó bá ní ọgbọ́n, ẹjọ́ ẹ test mi privately. Kí la lè ṣe táwọn bàbá yìí máa fi mọ tá a fẹ́? Táwọn gómìnà yìí máa bá wa jáde tó máa cooperate pẹ̀lú wa. Ṣẹ́rí tó ṣe wá ń dùn mí jù nísìn ni pé wọ́n ń já àwọn bòròrò tírélà sílẹ̀ Oòduà. Tó bá dẹ̀ ti já wọ́n lẹ̀ gbàrà, àmọ́ ibi tó ń wọlẹ̀ sí. Ẹ̀yin bàbá mi, ẹ dẹ̀ dákẹ́. Ẹ dákun, ẹ má búyàn níbi abẹ́ bíbá yìí o. Kábíyèsí ikú bàbá yèyé, Ọọ̀ni ìrìṣà Ọ̀jájá, Aláké Ẹ̀gbá, Àwùjalẹ̀, Olúbàdàn, ọba Èkó, ọba Ògbómọ̀ṣọ́, Olú of Ìwó. Ẹ má wò wá ràn. Tẹ́ bá ṣe mítìn dákọ́kọ́, ẹ ṣe kíní ká gbọ́, ẹ ṣe síta káwọn èèyàn rí yín. Ẹ sọ tẹ́ bá lọ mítìn. Mo gbọ́ wọn ní bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, wọ́n lọ ṣe mítìn pẹ̀lú àwọn ọba kan. Inú mi dùn, bọ̀ nǹkan tínú mi ò tún fi dùn ní pé ìgbà tí mo wo gbọ́ àwọn ọba tí mo rí jù, àwọn ọba Ọ̀ṣun state, Ọ̀ṣun state nìkan nílẹ̀ Yorùbá. Tàbá wí àwọn kan ní agbẹnusàn, ara kan náà lélẹ̀. Ṣé Ọ̀ṣun state nìkan nílẹ̀ Yorùbá? Èmi expect pé gbogbo àwọn ọba yìí tẹ́ bá wọn sọ, ó yẹ ká máa ró lórí wọn. Kódà tẹ́ bá láàfin sọ, ó yẹ kó rán àtúnṣe ó kéré jù èèyàn méjì nínú Ọ̀yọ́ Mèsì. Ṣèbó ní bá a ṣe ń tolẹ̀ Yorùbá nígbà wáṣẹ̀. Tọ́ba ò bá lè jáde, ọba rányàn tẹ̀lé yín, wọ́n á gbé ọ̀pá àṣẹ. Èmi ò blame bàbá wa onírìṣà, wọ́n wá peace ni. Àmọ́ ó yẹ ká rí ọ̀pá àṣẹ kú bàbá yèyé, ó yẹ ká rí ọ̀pá àṣẹ Àwùjalẹ̀,
ó yẹ ká rí ọ̀pá àṣẹ Aláké, ó yẹ ká rí ọ̀pá àṣẹ Olúwo, ó yẹ ká rí ọ̀pá àṣẹ Olúbàdàn, ó yẹ ká rí ọ̀pá àṣẹ ọba Èkó, ó yẹ ká rí ti Ògbómọ̀ṣọ́, àwọn Aláké, Olówú of Òwu, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ó yẹ ká rọ́pá àṣẹ wọn náà. Rọ́pá àṣẹ wọn. Mi ìwà blame yín púpọ̀. Àmọ́ tèmi fẹ́ sìn ẹjọ́ tó lọ lọ́n. Kí ni yìí ẹ̀rù ń bà mí? Barrister dẹ̀ ti kọ́ lórin. Mo gbọ́ kí ni ẹ láàárọ̀ ìmúná ti pé ta ló máa ní pé Barrister kò ń ṣe bàbá orin? Ta ló máa ní Barrister ò ń ṣe king of music? Pẹ̀lú nǹkan tí bàbá yẹn ti kọ sílẹ̀. Ẹjọ́ tó lọ lọ́n. Mi ìmọ̀ọ́mọ̀ fẹ́ ṣe kí ni live ni. Torí tí bá ṣe ní live, màá fẹ́ pẹ́ ju bó ṣe kí n pẹ́ lọ. Àmọ́ kókó ọ̀rọ̀ ni pé ẹ dákun. Àwọn sójà wa wọn tí gbọ́ràn náà. Àwọn ọlọ́pàá wa wọn tí gbọ́ràn náà. Iṣẹ́ yìí làwa náà ń ṣe náà. Òfin dẹ̀ wà, a máa tẹ̀ lófin. Ìgbà tó yẹ pé tọ́mọ gọ́fúnà bá gbáyàn létí, wọ́n máa tún mú ẹni tó gbá létí wọn àná. Tọ́mọ olówó bá gbá ọmọ tálíkà létí, kàkà tó yẹ kán bá ọmọ olówó yẹn wí, wọ́n á tún mú ọmọ tálíkà, wọ́n á tún lọ tì mọ́lé. Irú òfin wo là ń lò? Irú ọwọ́ agbára wo là ń lò? Àwọn pásítọ̀ wa kan tún jáde, àwọn tún ń ríran òfò. Wọ́n ń ríran sí Nàìjíríà. Wọ́n wá fò gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ láti 5,000 miles. Wọ́n wá ríran sí Donald Trump. Níbi báyìí kí ló kọ̀ wá pẹ̀lú yẹn náà? Àwọn pípù yóò dẹ̀ rí wa. Ẹ wá ń ríran. Àwọn èmi tí mo dẹ̀ jẹ́rìí àwọn àfáà. Àwọn ò gbọ́dọ̀ bọ́ta pa àwọn ríran tó rà fún òun woṣẹ́. Àfáà tó bá woṣẹ́ tó lóun tẹ yẹpẹ̀, á tẹ̀ ń kọ̀rọ̀ yàrá ẹ̀ ni. Bọ̀ ẹ̀yin pásítọ̀ wa ẹ má dojú tì wá mọ́ náà. Ẹ stop láti má dojú tì wá mọ́. It's time tó yẹ kẹ́ dákẹ́. Ẹ máa ríran sáà tó wà pásítọ̀ kí a ti gbọ́n náà. A ti gbọ́n gbogbo ala ti gbọ́n COVID-19 ti jẹ́ ká gbọ́n. Bọ́ ríran sí COVID pò ń bọ̀ o. Ríran mọ ọpẹ́ tó yẹ ká máa dá Nàìjíríà pé ìlú wa gbóná. Èmi mọ̀ gbogbo ìtàn sọ yẹn wọ́n kàn fi ń fúlù wa ní Nàìjíríà ni. I'm very sorry to say. Wàláì wọ́n fúlù wa Nàìjíríà ni o. Wọ́n fúlù wa ni. Ìlú yẹn ìlú alálùbáríkà ni. Ìlú tó ní wàrà. Ìlú àwọn èèyàn tó yẹ pé àwọn aráàlú òyìnbó gan wọ́n máa ń fi ìlú wa ṣe àríkọ́gbọ́n. Gbogbo nǹkan lọ́lọ́run fún wa bọ́ a fúnra wa. Gbogbo nǹkan lọ́lọ́run fún wa bọ́ bí tó yẹ ká lọ sí àlò. Débi pé àwọn ọmọ Haúsá lọ ń fọwọ́ lalẹ̀ nílẹ̀ Yorùbá. Wọ́n tún náà ń jà ń bì kan wọ́n ní tó bá tún rí Sẹ́ríkì nílẹ̀ Oòduà. Débi pé ọmọ Haúsá tún ń wa góòdù ní ilẹ̀ kan tí wọ́n pè ní Kìṣí àbíbo náà pèlè yẹn. Brọ́dà mi kan ló sọ kíní yẹn fún mi. Wọ́n ń wa góòdù nílẹ̀ Yorùbá. Tó yẹ pé tó bá yẹ ibẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní ya tó lè ya ogbó òlu. Ààrẹ nǹkan kan ṣe sí i. Ṣé fẹ́ sọ fún mi pé ní state governor ni? Ṣé fẹ́ sọ fún mi pé ní local government chairman ni? Ṣé fẹ́ sọ fún mi pé ní House of Representatives tó lè talk about this thing? Tó bá wí tán wọn láàkàwé. Ìwọ̀n òwe táwa kan lu ta mọ̀ ya kọ́gbọ́n oríṣi adẹ̀ ti ní a lot of experience. Bàbá wa Gani Adams sọ̀rọ̀. Àwọn kan ń bu, àwọn kan ń ṣe gbá, àwọn kan ń ṣàwo, máa yí sọ ọkọ tó rí. Ẹ rò pé ààrẹ Gani Adams kò lè jáde, kókò kóyàn jáde, kókò máa lọ jà. Ìyẹn ò lè happen. Wàláì kò lè ṣẹlẹ̀. Kò lè happen rárá. But ẹ jẹ́ ká ṣe nǹkan tó tọ́. Ẹ jẹ́ ká ṣe nǹkan tó mọ́gbọ́n wá. Ẹ jẹ́ ká ṣe nǹkan tí ò ní dà wá láàmú nílẹ̀ Yorùbá. Ẹ̀yin bàbá mi ẹ dákun torí Ọlọ́run. Ẹ dákun. Ẹ jọ̀ọ́ Ọlọ́run mo fi bẹ̀ yín. Ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí. Ọmọ yín ló ń sọ̀rọ̀. Ààrẹ Almaroof lèmi jẹ́. Ọmọ Ọ̀yọ́ Aláàfin. Òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ ó máa ti bà. Ọmọ àjòwú yọkọ lẹ́nu. Tọ̀ọ̀tọ̀ nìkan àjìfà. Ṣé rí tó bá wu ẹlòmíì wá ní ẹnu mi ò tọrọ. Ẹnu ò gbọ̀rọ̀. Àwọn idiot mi à ní kọ́ bọ́ọ̀ta. Máa bọ́ Nàìjíríà kó wá jà. Kò sọ́pọlọ lórí yín. Ẹ wo bí ṣe ṣe. Bí bàbá mi ṣe máa ṣe ni kò sí ọpọlọ kankan lórí yín. Nítorí pé information táwọn ń pass sí Nàìjà. Ẹni tó ń gbé Nàìjíríà mi kò mú. Mo láwọn ọ̀rẹ́ mi fẹ́ dárúkọ. À ń sọ̀rọ̀ Odùduwà nation wọ́n láwọn ò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀.
pepper soup yìí náà ní nǹkan alomo yìí náà ní nǹkan ẹmu yìí náà ní go bẹ́ẹ̀ wọ́n kàn ṣe fàájì ni wọ́n jẹ́ ó pa àwọn lè jí láàárọ̀ ọjọ́ kankan àwọn olórí burúkú ikọ̀ kó bọ́n jáde níbi tó ti ń já àwọn pípù yìí sí wọ́n ti lọ station wọn adẹ̀ ń sọ̀rọ̀ ta ló mọ̀ ìgbà tó máa ṣẹlẹ̀ àwa tá wà ń lo òyìnbó gan ò lè sọ pé báyìí ló máa ṣẹlẹ̀ ọlọ́mọ ikọ̀ yẹn wà nílé kó jẹ́ pé gbàtà àwọn míì bá wà nílé náà máa fẹnu kó ní táwọn gómìnà wa ò lè sọ̀rọ̀ yìí ṣé wọ́n wá lérò yìí pé tó bá ṣẹlẹ̀ ìlú kan ní kíní máa bá wí ẹjọ́ ẹ bá mi ro ọ̀rọ̀ yìí mi mọ̀ bó ẹ̀yin èèyàn gẹ̀ẹ́tì mi ẹjọ́ tó lọ kíní yìí ń dùn mí gan ó dàbí kí n jẹ́ one of the powerful tí mo wà ní in charge of security ní Nàìjíríà gbogbo àwọn tó ń jà káàkiri àwọn this so-called Boko Haram kíní kan tó ń pààyàn tó ń ṣàyàn yìí a ní nǹkan tó yẹ pé a lè fi rí wọn bí tó wà tó yẹ pé nǹkan yìí tẹ́ bá jù síbẹ̀ bàǹbá yìí ó máa kásẹ̀ wọn lẹ̀ ni but no àbọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá dénú adò didi Ààrẹ Almaroof lórúkọ tèmi o ọ̀rọ̀ mi ò jù báyìí lọ o ẹni tó bá make sense fún ẹ share ẹ ìwọ tí kò bá make sense fún delete it no any stupid comment on my page tó bá make a stupid comment màá gbé ẹ sáré thank you.